Ẹ̀karọ̀ àtúnkìyín ní orúkọ Olúwa ní ẹ̀ǹkan sí. A sì kí yín pé ẹ kú ọ̀sẹ̀ tuntun níbikíbi tí ohun tí ẹ ti lè máa wò wá. A kí ẹ̀yin màmá wa, a sì kí ẹ̀yin bàbá wa. A kí ẹ̀yin àbúrò wa, a kí ẹ̀yin ẹ̀gbọ́n wa gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ìgbà tí a bá ti wà lórí ìkànnì. Kíkí jẹ́ pàtàkì nínú ohun gbogbo nínú ayé yìí. Kíkí ohun pàtàkì ni. Mo kí gbogbo yín pátá. Àwọn èèyàn wa tó wà ní Amẹ́ríkà, mo kí yín. Àwọn èèyàn wa tó wà ní Canada, mo kí yín. Àwọn èèyàn wa tó wà ní Scotland, mo kí yín. Àwọn èèyàn wa tó wà ní UK, mo kí yín. Àwọn èèyàn wa tí ó wà ní Dublin náà, mo kí gbogbo yín pátá. Mo sì kí gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà ní Europe. Mo kí gbogbo yín láàárọ̀ yìí. Àwọn tí Asia, àwọn tí Africa, mo kí yín. Ọlọ́run ò ní kọ àtúnrí pẹ̀lú àṣẹ Èdùmàrè. Mo kí yín pé ẹ kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ tí gbogbo wa wọ̀ yìí á bá wa lára mu pẹ̀lú àṣẹ Èdùmàrè. Mi ò ní ọ̀rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, orúkọ tèmi ni Babaconfirm JP. Òdú ni mí o, kì í ṣe àìmọ̀ fún olóko. Ohun tí mo sọ yìí kì í ṣe ti ìgbéraga gẹ́gẹ́ bí mo ti ń tẹnumọ́ gbogbo ìgbà. Ṣùgbọ́n ohun tí ènìyàn bá jẹ́ ló jẹ́ kí ènìyàn kó fi ẹnu ara rẹ̀ sọ síta. Ọ̀rọ̀ kan ní ń kọ mí lóminú. Ìdédé wá ta kí wá ní mo wá sọ̀rọ̀. Àwọn tọ́lọ́run dẹ̀ tó pọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ mi bí mo ti ń sọ yìí tí wọ́n máa ń wò wá. Ọlọ́run ṣe wọ́n ní onílàákàyè púpọ̀. Tí wọ́n ń fi òye, tí wọ́n fi ń gbé ohun gbogbo tí Olúwa bá ti ẹnu wa sọ. Bí kò bá ti nídìí gẹ́gẹ́ bí ẹ̀yin àgbàlagbà, ẹ kú máa ń sọ pé obìnrin kì í jẹ́ kúmólú. Ohun tó ṣe mí kàyéfì láti on the 1st of January, òun ni mo fẹ́ sọ yìí. Kàyéfì náà pọ̀. Mo ronú, I think deep on it. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run, àwọn ni wọ́n bọ́ síta on the 1st tó ń gbàdúrà fún Nàìjíríà. Tí wọ́n ń jẹ́ kó yé èmi àti ẹ tó ń gbọ́ mi yìí. Tí wọ́n jẹ́ ń kó yé gbogbo àwọn ọmọ mùtúmùwà pátá tí ń ṣe àwọn ọmọ Yorùbá. Kì í ṣe Yorùbá nìkan ṣùgbọ́n níbi tí a ṣì rán wa sí tá ń sọ nípa ẹ̀. Òun ni mo ṣe ń sábà máa mú ẹnu létí Yorùbá. A ṣì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n jáde tó gbàdúrà fún Nàìjíríà tí wọ́n ń sọ wípé ìṣọ̀kan Nàìjíríà ló jẹ àwọn lógún. Ohun tí mo fẹ́ dá ọ̀rọ̀ yìí lé ni, ta ni ó ń tan ara wọn nínú àwa àbí nínú èmi àti àwọn?
ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó wá jáde yìí ni àwọn táwa náà pẹ̀lú wọn jáde tá a máa sọ wípé àwa ń ṣe Yorùbá nation, ṣọ́ọ̀ṣì wọn ni wọ́n ń lọ. ìránṣẹ́ Ọlọ́run ó ń gbàdúrà fún Nàìjíríà, ìwọ tó o dẹ̀ ń lọ sí ṣọ́ọ̀ṣì ó ní Yorùbá nation ló ń ṣe. Ta ni ó wá ń pààrọ̀ fúnra wọn báyìí? Ta ló ń tanra wọn? ọ̀rọ̀ tó kọ mí lóminú nìyẹn. àwọn bíi Ẹ̀sìkáyà CAC, àwọn bíi Olúkọ̀yà MFM, àwọn bíi Adébóyè Redeemed Christian Church, àwọn bíi Abíára, fídíò láàrí o, kì í ṣe pé bí àwọn kọ sínú ìwé kan tó wá post àrí fídíò, wọ́n gbàdúrà fún Nàìjíríà. mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ rìdíìmù ló wà nínú iṣẹ́ ìránṣẹ́ struggling tá à ń gbá yìí tó jẹ́ ti Yorùbá nation. mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ CAC ló wà ń bẹ̀. ẹ jẹ́ ká wá jókòó dáadáa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ta ló wá ń deceive ara wọn? ìránṣẹ́ Ọlọ́run tó ń lọ sí ṣọ́ọ̀ṣì ó sì ń gbàdúrà fún Nàìjíríà báwọn fẹ́ jẹ́ kí Nàìjíríà jẹ́ ẹyọ kan. ìwọ tó o dẹ̀ ń lọ sí ṣọ́ọ̀ṣì wọn ó ń sọ nípa Yorùbá nation. Ta ni ó ń deceive ara wọn nínú ẹ̀yin méjèèjì? ọ̀rọ̀ yẹn tojú sú mi. mo gbé jáde nínú Facebook mi ò rí àwọn èèyàn tí wọ́n lè fún mi ní èsì. Ta ló ń deceive ara wọn gangan? Ta ni? pásítọ̀ ń gbàdúrà lórí Yorùbá nation, ó ń gbàdúrà lórí pé kí Nàìjíríà kó má túká, àwọn fẹ́ jẹ́ kó jẹ́ ẹyọ kan. ìwọ náà dẹ̀kẹ̀rẹ́ wà wá máa jáde wà máa ní Yorùbá nation ni ó ń sọ nípa Yorùbá nation, ó dẹ̀ sì ń lọ sí chọ́ọ̀chì tí pásítọ̀ tí ń gbàdúrà lórí pé Nàìjíríà ò ní pín. ẹ jẹ́ ká fojú tùnùkù ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ̀yin èèyàn wa. sọ pé èmi ò bá àwọn ọ̀dẹ̀ sọ̀rọ̀, mi ò dẹ̀ bẹ́ni tí orí ò pé mi ò ń bá sọ̀rọ̀, mi ò bẹ́ni tó kù díẹ̀ káàtó fún nínú ọpọlọ sọ̀rọ̀. àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ mi, àwọn tó lóye, tí wọ́n mọ̀ wípé àní mo mọ nǹkan kan bẹ nínú mi tó jẹ́ ọgbọ́n. ẹnikẹ́ni bá wá tó bú mi, á jẹ́ wípé àwọn ọ̀tá wa ni, àwọn tó wà ní òdì kejì ni. possible kí pásítọ̀ kó máa gbàdúrà lórí Yorùbá nation, lórí kó máa gbàdúrà lórí Nàìjíríà pé Nàìjíríà ò ní túká, tíwọ tó dẹ̀ ló ń ṣe struggling Yorùbá nation tó ṣì wà lábẹ́ wọn. ṣé pé kò possible? sáwọn ẹni tó wá ń tọra wọn, bóyá wọ ni, bóyá pásítọ̀ ẹni, kò tiẹ̀ dẹ̀ yé àwọn yẹn ni kò yé wa. tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin tẹ́ ẹ tún lọ́gbọ́n jù wá lọ, tí nígbà táwa bá sọ́tọ̀ ẹ̀yin á jókòó ẹ fi ọpọlọ gbé pé ṣọ́rọ̀ à ń sọ yìí ni àbí kì í ṣọ̀rọ̀? tí yìí bá ṣe ń lọ, àwọn ohun tá à ń ṣe o, tí gbogbo irú nǹkan tí mo mẹ́nu lé yìí bá ṣe ń ṣẹlẹ̀, àmọ́ ohun tá à ń ṣe kò possible, kò ṣeé ṣe. mo ti sọ ó ní ariwo, ẹ máa ń pè mí ò bọ́ta púpọ̀ mọ́. mi ò bọ́ta púpọ̀ tó mo rí pé kì í ṣe ariwo ẹjọ́ ò lè gba Yorùbá nation fún wa. ariwo ò sì lè gba Yorùbá nation fún wa. a máa ní ìpinnu ni. ó ti sọ àwọn àsọtẹ́lẹ̀ oríṣiríṣi, ṣùgbọ́n
mo tún padà rí wípé ọ̀pọ̀ lérò wípé negative ọ̀rọ̀ ló ń tẹnu wa jáde. Wọn ò gbà wípé Ọlọ́run ló rán wa. I can't come out and be saying a negative things tí kì bá ń ṣe pé ohun tó Olúwa sọ pé ẹ sọ fáwọn èèyàn yìí pé báyìí ló ṣe máa lọ. Mi ò ní kó o gbà mí gbọ́, àní ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀, ọjọ́ kan ń bọ̀, ọjọ́ kan ń bọ̀ ni Olúwa wí. Wàá gba ìránṣẹ́ Ọlọ́run, wàá gbà wá gbọ́ pé Ọlọ́run ló pè wá sẹ́. Àti sọ ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ ohun tó Olúwa rán wa lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ó possible tẹ pásítọ̀ ẹ bá ń gbàdúrà lórí Nàìjíríà tí wọ́n tó dẹ̀ ń sọ pé ó wà pẹ̀lú Yorùbá nation tí wọ́n náà ṣe ń lọ sí church pásítọ̀ yẹn. Kò possible, ẹ ò tí rẹ̀ dì. Ìyẹn ni mo ṣe sọ wípé àní Yorùbá fúnra wọn, wọn ò mọ ohun tó ń wà. Wọn ò mọ̀. Mi ò blame anybody tó bá jẹ́ alágbára tí kò jáde síta tó kàn ń wò lọ́ọ̀kan báyìí. Mi ò blame wọn. I don't blame them. Tẹ́lẹ̀ ni mo blame wọn. Ṣùgbọ́n nígbà tèmi náà wá jókòó tí mo ro ọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá àbí àwọn ọmọ Yorùbá, mo rí pé Yorùbá gan mọ ohun tó ń wá. You don't know what you are looking for. Ohun tẹ̀ ń wá tó bá jẹ́ pé gbogbo ohun tí àwa mú jáde as a point yìí òun ló ṣe ìṣẹ̀lẹ̀. Àmọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o. Àmọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Gbogbo tó ń kẹ́ lè máa wá tí ó bá padà jẹ́ wípé àwọn pọ́ìntì tí a ṣe ń rèsì yìí ló ń ṣẹlẹ̀, a ò níbi kankan lọ. Pásítọ̀ ò lè máa gbàdúrà lórí ọ̀rọ̀ Nàìjíríà tí wọ́n dẹ̀ kẹ̀rí tó jókòó síbẹ̀ tó jẹ́ pé Yorùbá nation ló lóun jà fún. Kò possible. Òun ló máa wà náà nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye wa ló jẹ́ kí a calm down. Tó pé àmọ́ ẹni tó ń deceive ara wọn mọ́. Àwa gbé sórí, orí làwa gbé sí, a gbé Yorùbá nation sórí. Ìwọ tó ń tẹ̀lé wa tọ́jọ́ ń ṣe rally àbí tá a jọ ń sọ̀rọ̀ yìí, ìwọ náà wá máa sọ pé ó ń sọ nípa Yorùbá nation ṣùgbọ́n ó sì wà ní abẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí ó ń gbàdúrà lòdì sí Yorùbá nation. Tó ẹnikẹ́ni tó bá ti ń gbàdúrà lórí ọ̀rọ̀ pé kí Nàìjíríà kó dúró as a one, ó ń gbàdúrà lòdì sí Yorùbá nation ni. Ìwọ dẹ̀ sì dúró sí abẹ́ pásítọ̀ yẹn, ó sì ń ṣe yẹsà, ó sì ń ṣe dickness, ó sì ń ṣe deacon, ó sì ń ṣe pásítọ̀, ó dẹ̀ sì wà lábẹ́ wọn. Ta ló ń deceive ara wọn? Tí gbogbo àwọn nǹkan tí à ń mú jáde yìí tó bá ṣe ń ṣẹlẹ̀, Yorùbá ò tí ready láti lọ síbi kankan. We start from there. Oní Yorùbá nation ló fẹ́. Ó sì ń lọ sọ́dọ̀ pásítọ̀ tó ń sọ nípa Nàìjíríà. Ó sì ń jọ́sìn níbẹ̀. Ṣé pé mò ń tẹnu mọ́ ẹ̀yin àgbà ẹ ronú ọ̀rọ̀ yìí dáadáa. Ta ni ó ń deceive ara wọn báyìí? Nínú sáfíìsì lánàá mo wà provoke láti sọ wípé ẹni tẹ́yin fẹ́ tàn láti pa òun lẹ̀ ń wá.
àwa ní sùúrù tákòkò bá tó lé kálukú bá ti rẹ́dì tó ti rí pé tòótọ́ ohun tọ́lọ́run rọ̀ wá tòótọ́ ni tó ti rẹ́dì pé ó bá dogun kó dogun, tó bá dìjà kó dìjà, tó dẹ̀ ti made up mind àwa wà nílé níbi tá à ń lọ. Ilé la wà. Ìdí tí ọkàn tèmi ṣe le ni wípé mo máa ń ríra mi pé mi kì í ṣe èèyàn lásán. Olúwa ló ń bá wa sọ̀rọ̀. Ohun tó Ọlọ́run dẹ̀ sọ lónìí torí bẹ́ẹ̀, tó sọ lánàá torí bẹ́ẹ̀, ṣó wá lè tún sọ nǹkan míì ní kí a má dọ̀ ká wá máa ní Olúwa kọ́ ló sọ yìí. No. Gbogbo ohun tó Ọlọ́run sọ ó máa ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Táwa dẹ̀ sì gbọ́ sétí, òun ló jẹ́ kọ́kàn tí wá le. Àwa ti gbọ́ bó ṣe máa lọ. Àwa dẹ̀ sọ fún ẹ, ìwọ ló gbọ́. Ẹ lọ máa dẹrù ogun sílẹ̀. Ẹrù ogun ní kẹ́ ẹ lọ dì sílẹ̀. Tó bá jẹ́ pé tòótọ́ Yorùbá nation yìí a fẹ́ gbà. Tó bá jẹ́ pé tòótọ́ Yorùbá nation yìí a fẹ́ gbà, ẹrù ogun ní kẹ́ ẹ lọ máa dì sílẹ̀. Àwọn bàbá wa kan wọ́n gbé fọ́nrán kan jáde lánàá níbi tí Ọ̀ṣínbàjò tó ti sọ wípé kò sí ohun tó lè tú Nàìjíríà ká. Either bóyá in a speech ló ti sọ or either ó ń preach ni, ṣùgbọ́n mo rí fọ́nrán yẹn tíbi tí wọ́n ti kó tiẹ̀ wípé ó sọ wípé kò sí ohun tó lè pín Nàìjíríà. Ó jọ káté kò jọ gàté. Olúwa sọ wípé nígbà tèmi máa bẹ̀rẹ̀ struggling ni, Olúwa ní Nàìjíríà máa pín. Olúwa tún fọ́dà. Ó sọ wípé Yorùbá máa jáde lára wọn. Olúwa tún fọ́dà. Ó ní àwọn olórí wa, ó ní wọn ò ní jẹ́ ká lọ ní pẹ̀lú ojú lásán. Bàbá kí ló fẹ́ jẹ́ ká ṣe? Olúwa tó wá sọ wípé ohun tó lè gbà wá lọ́wọ́ àwọn èèyàn yìí, òun ni ká ja ogun. Tí bá ń sọ̀rọ̀ ogun yẹn, ọ̀pọ̀lọpọ̀ ló máa attack mi. Ṣùgbọ́n èmi mọ̀ wípé a ò lè fi ojú lásán ká fi gba òmìnira lọ́wọ́ àwọn ìjọba tó ń rúlu Nàìjíríà lọ́wọ́ báyìí. Ìṣojú lásán. Táwa bá wá fẹ́ jáde pé ó ti yá, àwa máa ti rí readiness gbogbo ọmọ Yorùbá pátá wípé ogun tẹ́ ẹ fẹ́ dá sílẹ̀ yìí, it is ogun tí wọ́n ń pè ní no retreat, no surrender. Àwa ti rí tátìsì ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá, àwọn ọ̀pọ̀lọpọ̀ ajagun tó ti jagun, èyí tó ti kú, èyí tó tún wà láyé, tó sì wà láyé, àwọn náà ti rí tactics ọ̀pọ̀lọpọ̀ ni mo pè nínú àwa 100, àwọn 90 ni mo pè ní ọ̀pọ̀lọpọ̀. 10 nìkan ni wọ́n jẹ́ olótìtọ́ nínú ọmọ Yorùbá. 90 tó kù a ti rí àríṣà àwọn wípé àwọn yìí kọ́ máa sìn débì kan, wọn láwọn máa jagun, bọ́n ṣe máa tiẹ̀ nìyẹn. Babaconfirm, bàbá kìíní kan, bàbá idá, bàbá àwo, ọmọ máa ti gbogbo. Tó bá tiẹ̀ débi tó fẹ́ tiẹ̀ dé, ẹjọ́ ló máa rò. Ẹjọ́ ò dẹ̀ lè ṣe. Ohun tí inú ajagun fi máa ń dùn ni wípé nígbà tó fi ọ̀pá gun ẹ̀ lélẹ̀, ohun tí wọ́n pa fún yẹn àwọn èèyàn sì ń jalè lórí, kì í ṣẹjọ́. We are not coming here. Listen to me. I keep saying it. If you like, you should attack me. Don't come here to continue to be talking ẹjọ́. Take action. Òun ni mò ń pariwo lójoojúmọ́. Take action. Ẹ jẹ́ ká mọ bí tá à ń lọ. Ẹjọ́ ò lè ṣe nǹkan kan. Ariwo tá à ń pa ò lè ṣe anything. Ọkàn àwọn yìí ti le. Ìdí ń ṣe wípé ara làwa fi ń rí. Ohun tó Olúwa fi wọ̀n wá nìyẹn. Ọkàn wọn le. Kò sí ohun tá a fẹ́ ṣe. Kò sí bó ṣe fẹ́ ṣe, ọkàn wọn le. Àfi tẹ́ ẹ bá ń dẹrù ogun. Ṣé sọ wípé ìwọ tó ń tẹ̀lé wa,
tó máa tẹ̀ tó ń tẹ̀lé wa tó ṣe lọ sọ́dọ̀ pásítọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ Nàìjíríà ló máa ń gbàdúrà lé lórí pé kí Nàìjíríà má pín sórí pé àtiwọ́ àti pásítọ̀ yìí àmọ́ yìí tó ń deceive ara wọn nínú ẹ̀yin méjèèjì ṣùgbọ́n tí àwọn ọ̀jọ̀gbọ́n tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ mi bóyá wọ́n á lè fún mi ní correct answer lórí ọ̀rọ̀ yìí pé ta ló ń deceive ara wọn gangan. Mo sì máa sọ I am a prophet, I am a spiritualist, I run spiritual work, I do spiritual work, and I run spiritual church. I do spiritual work for whomever that believe in it. Tí kì í ṣe gbogbo èèyàn ló gbàgbọ́ nínú àwọn iṣẹ́ mi tí àwa máa ń ṣe. A ò dẹ̀ fi ipá mú ẹnikẹ́ni kó wá ṣiṣẹ́ lọ́dọ̀ wa. Iṣẹ́ tó rí rán mi ni iṣẹ́ ẹ̀mí, mo dẹ̀ ń darí ìjọ ẹ̀mí. Ìránṣẹ́ Ọlọ́run ni mí, ẹni ẹ̀mí sì ni mí. Ṣé ọ̀rọ̀ tí ó la ọkàn mi kọjá nìyẹn tí mo tún ní kí mi pẹ̀lú ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ká jọ wò ó. Ǹjẹ́ ó ṣeé ṣe kí èèyàn sọ wípé Yorùbá nation lòun wà, Yorùbá nation lòun jà fún tí ó dẹ̀ sì tún lọ sí church tí wọ́n ti ń sọ wípé Nàìjíríà ò ní pín, tí wọ́n ní àkókò nínú sáfíìsì wọn gan tí wọ́n fi ń gbàdúrà fún Nàìjíríà. Ṣé bí irú nǹkan yìí bá sì wà àbí tó ń jẹyọ láàárín ìrìn àjò yìí, ṣé Yorùbá nation ṣó ṣeé ṣe? Òun ni mo fẹ́ jẹ́ kí ká lọ rò dáadáa. Sóhun tá a rí ni ọ̀pọ̀lọpọ̀ wọn ló gbàdúrà fún Nàìjíríà ní December stroke January. Wọ́n tún advice àwọn ọmọ ìjọ wọn wípé ìṣọ̀kan, tá a bá ní ìṣọ̀kan, tá a tún ní ìfẹ́, ó ní Nàìjíríà yìí ṣe máa dúró dáadáa. They don't talk about Yoruba nations. Mi ò dẹ̀ fẹ́ sọ otherwise, but èmi mọ̀ wípé they benefit in Nigeria. That is why they don't talk about Yoruba nations. But ìwọ tó ṣe ń lọ sí church wọn, you are deceiving yourself. Ara yín ló wà nínú 90 tí mo sọ yẹn. Tẹ máa yín 90 yẹn náà lẹ máa gbé, tẹ máa gbé, ẹ̀dẹ̀ mú tẹ̀ ń ṣe, tẹ máa gbé. Tí wàhálà bá ti ṣẹlẹ̀ tán gbogbo yín lẹ máa sá. Àwọn 10 tó kù ni wọ́n sì ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. 10 people tó kù. 90 tí wọ́n ń gbé kíní yẹn gbà yẹn, gbogbo wọn ti lọ jókòó. Òun ni àwọn alágbára làwọn náà fi ń kọ́gbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ alágbára ló wà o, ọ̀pọ̀lọpọ̀ wọn, ṣùgbọ́n wọ́n ti rí nǹkan 2, 3 kọ́ láàárín ẹ̀yin ọmọ Yorùbá tó jẹ́ kí wọ́n silent. Ṣùgbọ́n yẹn ò ní wípé nígbà tí ẹ bá ti gbáradì tán gẹ́gẹ́ bí ohun tí èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan dúró dé. Tẹ́ ẹ bá ti gbáradì tán, ìyẹn ò ní ká má jáde. Tó ti ready, tí everything ti ready, tí kò sí ọ̀rọ̀ mọ́,
tí gbogbo wa ti gbà wípé tó bá di ogun kó di ogun, tó bá di ìjà tó di ìjà. A ò lè ṣe lórèfèé. Tá a bá ṣe lórèfèé, ẹ máa rí wípé tó bá máa di ọjọ́ kejì sí ọjọ́ kẹta, ó pẹ́ ju ọ̀sẹ̀ kan, àwọn tí wọ́n ń pè ní ìránṣẹ́ àwọn gọ́fìmẹ̀ntì wọ́n storm wa. Ṣùgbọ́n tí àwọn gan bá ti rí pé ó ti di ogun tó everything ti red, ẹ máa rí pé ó níbi tí wọ́n lè dì wàláì. Tó pé àwa tá a fẹ́ ja ogun, àwa náà ti wà ní ọ̀nà wa. Ó níbi tí wọ́n lè dé. Wọn ò lè déédéé pagùrù wọ wá sínú tẹ́rítory wa tó pé wọn ò mọ ohun tí wọ́n lè bá. But nígbà tí àwa ṣe ń ṣe lórèfèé yẹn, tá a máa jà lẹ́nìí, tá a máa káwọ́ kúrò ń bẹ̀, wọ́n lè wọnú tẹ́rítory wa at any time. Ṣùgbọ́n tá a bá ti ń sọ pé ogun dé, ológun gan ò lè wọnú tẹ́rítory anyhow because kò mọ ohun tí ó fẹ́ wá bá níbẹ̀. Ìyẹn ló ń pè ní ogun gangan. Lọ bèrè lọ́wọ́ àwọn Amazonic tó wà ní Cameroon. Ló bá wo tẹ́rítory wọn, ológun kankan kò lè déédéé pagùrù wọbẹ̀ nítorí pé ológun yẹn ti mọ̀, òun gan mọ̀ fún rẹ̀ nínú ọkàn ara ẹ̀ wípé ogun ti bẹ̀rẹ̀, ìjà ti bẹ̀rẹ̀. Kì í ṣe ibi tí wọ́n kọ́ lè déédéé rán àwọn army 100 lọ. No, àwọn tó army 100 yẹn kọ́kọ́ fara wọn ní ọpọlọ pé ibi táwọn ń lọ yìí. Kì í ṣe pé kakọ̀ ja ogun yìí, kakọ̀ fẹ́ jà káwá jà lórí fi kó àwọn kan lọlé. No, ogun ni wípé bọ́ bá ń pa wá, since tó jẹ́ pé ó ní nǹkan kan tá a ṣe ń sọ tá à ń tì torí ẹ̀ jagun yẹn, a máa jà lọ ni. Tí wọ́n ṣe ń pa wá yẹn, a sì máa jà ni until we get what we want. A ò dẹ̀ ní kúrò ń bẹ̀. Ìyẹn làwa ń dúró dè. Kò ń ṣe ìtẹ́pẹ́kọ̀ máa ṣe lórèfèé torí kálukú máa lọlé. Tó bá máa di ọ̀sẹ̀ kan táwọn àwọn ìjọba máa ní káwọn army wá storm wa. No, ìyẹn kọ́ là ń sọ. Ìyẹn dẹ̀ kọ́ ni Olúwa ń sọ. Gbogbo ẹ tẹ́ bá ṣe believe wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ lórí íńtánẹ́ẹ̀tì yẹn torí kálukú ń sọ, òun ló máa gba Yorùbá nation fún wa. Àwa ní sùúrù dé ìgbà yẹn. A ní sùúrù dé ìgbà yẹn. A ní sùúrù dé ìgbà yẹn. A bẹ ẹnikẹ́ni jà. Ṣùgbọ́n ohun t'Olúwa ń fi òye ẹ̀ àti ìran ẹ̀wọ̀n wá, òun ni èmi ń jáde láti wá sọ. Mi ò dẹ̀ ní kó má bú mi. Mi ò ní kó má sọ̀rọ̀ sí mi. Mi ò ní kó má ṣe anyhow. I don't care. Tèmi ni wípé àwọn tó ṣe nǹkan tá a fi ń sọ̀rọ̀ yìí gan, ó ń ṣe débi pé tá a bá ti rí pé a ò fẹ́ jẹ́ kí irú ẹni báyìí tó pé kò fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀, a ò fẹ́ jẹ́ kó wò wá, a block ẹ̀ pa. That is all. We block you. Ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ tí n bá rí tó sọ̀rọ̀, spirit mi á ní kí n reply ẹ̀, má reply ẹ̀. Kí Yorùbá nation kó lè ṣe é ṣe. Kì í ṣe pé ká ṣera wa lọ́kàn nìkan. A ní láti ní directions. Ṣùgbọ́n gbogbo directions tó ti wà nílẹ̀, Ọlọ́run sì ń sọ fún wa pé sẹ́, it is not the right way. Ẹjọ́ kọ́ la need. Let us sit down. Kẹ́ ẹ tètè plan the next thing. Tó bá jẹ́ pé ń tòótọ́ o, gbogbo ẹ̀yin tẹ́ ń sọ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, kì í ṣe pé bóyá ẹ kàn wá jókòó láti fi ọ̀rọ̀ Yorùbá nation yìí kẹ́ ẹ fi enrich ara yín. Tó pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ rí tó ń pariwo tẹ́ lérò pé kíní yẹn mú lọ́kàn, tó mú lọ́kàn. Tó jẹ́ pé tí kíní yìí bá jalulẹ̀, ẹ ò ní rí wọn máa sálọ pátápátá. Tó jẹ́ pé owó ni gbogbo wọn fi wá ń gbà. Àwọn èèyàn ò fẹ́ jẹ́ kí n mẹ́nu lé area tí mo dé yìí. Ṣùgbọ́n òtítọ́ táwa mọ̀, àwa máa sọ síta. Ṣé lákòótán gbogbo ẹ̀yin bàbá mi pátá, ẹ̀yin màmá mi pátá,
ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi níbi gbogbo tí ẹ ti ń gbóhùn mi yìí, ṣótọ́, ṣótọ́. Ìwọ náà wà láàrin wọn. Ò ń sọ nípa Yorùbá nation. Pásítọ̀ tó dẹ̀ ń lọ sí chọ́ọ̀chì ẹ̀ kò mẹ́nu lé ọ̀rọ̀ Yorùbá nation rí rárá. Gbogbo ariwo tí wọ́n ń pa ni pé Nàìjíríà ò gbọdọ̀ pín. Ìmọ̀ọ́mù tí ò ń lọ sí ọ̀dọ̀ wọn tó lọ ń kírun, ò ń sọ nípa Yorùbá nation rí rárá. Ìwọ náà wà láàrin wọn, ìwọ tó ń gbọ́ mi. Ò ń sọ nípa ẹ̀ rárá. Yára ẹ ní brain, ìwọ ló ń deceive ara ẹ. Already àwa ti rí i pé àwọn ìmọ̀ọ́mù, àwọn pásítọ̀ yìí wọ́n ń deceive wa. Ṣùgbọ́n ìwọ tó wá ṣì ń lọ síbẹ̀ tó dẹ̀ pé rẹ pé Yorùbá nation ló fẹ́, ìwọ gángan ló ń deceive ara ẹ. You are deceiving yourself. Ohun tí Olúwa rán mi, òun lèmi ṣe ń tà. Tí kò bá ti rán mi níbì kan, èmi kì í sọ̀rọ̀ lórí ẹ̀ o. If not, ìwọ gan wà á ti rí mi tí mo máa ti tẹ́, tí mi ò ní dúnyàn mọ́. Wà á ti pé ọmọ kékeré kan ló kọ̀ máa wọ́ mi. Ibi tí Ọlọ́run bá rán mi pé ó yá lọ sọ nípa ẹ̀, òun lèmi ń jáde láti sọ. I am not a blogger. Ohun tó Olúwa rán mi. So get me blogger, that is, it is their work. Ká parọ́ mọ́yàn, ká gbé nǹkan kan jáde. You know, I am not a blogger. You get me? I am not an agitator. I continue saying it. Mo ti ń sọ tipẹ́, mo tún repeat ẹ̀ lẹ́nu. I am not a blogger. I am not an agitator. Wòlíì lèmi, ìránṣẹ́ Ọlọ́run ni mí. Olúwa kò la ojú mi. Ó la ojú mi wípé okay, ìran ohun tí àwọn èèyàn yìí ń gbé dání yìí, tí wọ́n ń sọ nípa èyí, ó máa ṣe é ṣe. Ó yá, máa sọ̀rọ̀ nípa ẹ̀, máa fún wọn ní clue. Bí bá ti ń sọ nípa ọ̀nà tó lè jẹ́ kí wọ́n bọ́ síbi tí ó jẹ́ kí wọ́n lọ, ìwọ jáde, ó yá lọ sọ fún wọn. Mi ní dédé wà rí. Bó bá wò mí dáadáa, mi ò tí kúrò nínú ìlànà ohun tí mò ń sọ. The same thing náà ni mo ṣe ń sọ. Ìwọ ni ò gbàgbọ́, ìwọ ló fẹ́ gbọ́. Ṣùgbọ́n àwa ní sùúrù di ìgbà tí gbogbo ìmúṣẹ ẹ̀ máa ṣe wá sí ìmúṣẹ. A ò ní dúró lórí àdúrà. Mo ti sọ nínú orí òkè 21 days mi tí mo lọ ní December. Àdúrà la máa fi pa gbogbo yín. Ètò la máa fi bà tí yín jẹ́. Ọba ló wà ní díẹ̀ nù. Politician ló wà ní díẹ̀ nídìí ọ̀rọ̀ Yorùbá nation yìí tí wọ́n láwọn ò ní jẹ́ kó lọ. Ẹnikẹ́ni ni tá a bí nínú obìnrin ló wà nínú ìdí ọ̀rọ̀ Yorùbá nation yìí tó láwọn ò ní jẹ́ kó lọ. Àbí tó wà ní ìdí ọ̀rọ̀ Sunday Igboho níbi tí wọ́n gbé sí ní Kútọ́nù yẹn. Àdúrà la máa fi pa yín. Ẹbọ rúrú la máa fi pa yín. Jẹ́ kí n sọ fún yín, ètò la máa fi pa gbogbo yín dànù. Tó pé ikú yín máa jẹ́ ikú ọ̀wọ̀wọ́ ni. Ikú ṣítẹ̀ǹsẹ̀lé ikú yín máa jẹ́. Ọ̀rọ̀ bí ikú kò ní dúró nínú ìdílé gbogbo yín. Ẹ̀yin tẹ́ wà lórí ọ̀rọ̀ Sunday Igboho níbi tó jókòó sí, níbi tẹ́ ẹ jẹ́ kó lọ jókòó sí ní Kútọ́nù yẹn. Ẹ̀yin tẹ́ wà lórí ọ̀rọ̀ Yorùbá nation tẹ́ni ẹ̀ ò ní jẹ́ ó ṣe é ṣe. It's a good visions. Olúwa sọ débẹ̀ nígbà tó máa fún mi ní ìran Yorùbá nation. Olúwa sọ débẹ̀ wípé tá a bá gba Yorùbá nation yìí máa dàbí Israeli tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń kóra wọn lọ ni. Tó pé èyìnbó á máa wá nítorí pé àwọn nǹkan ìṣẹ̀dálẹ̀ wa, àwọn kọ́ṣọ̀ wa èyìnbó á máa wá. Wọ́n á máa rí lè máa falling ni. Tó fẹ́ wá wò.
t'Olúwa sọ fún mi nìyẹn. Ìdí tí mo ṣe gbé ìran Yorùbá nation dání nìyẹn. Wọn ò ní ìdí kankan tí mo máa fi gbé ìran ọ̀rọ̀ Yorùbá nation dání. Olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi. That is, it is part of the assignment tí òun rán mi. Kì í tún ṣe èmi nìkan tó rán ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run. Èmi kò jẹ́, èmi sì jẹ́. Ẹ ṣé gidi gan láàárọ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Mo kí gbogbo yín pátá lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin tẹ́ ń fi ti ayọ̀, tẹ́ fi ń gbọ́ gbogbo ohun tí Ọlọ́run rán wá láti máa sọ fún yín. Àwọn tó ò dẹ̀ náà tí wọ́n láwọn gbọ́ nítorí pé gbogbo nǹkan táwọn jẹ nínú ẹ̀ ni pé ìwà ìbàjẹ́, gbogbo ẹ̀ ṣe máa bàjẹ́, gbogbo ẹ̀ ṣe máa dàrú, ẹ máa forí ṣánpọ́n. Gbogbo nǹkan tí àwọn ń jẹ lórí ẹ̀ nìyẹn. A tún kí wọn wípé wọ́n ṣe, wọ́n ṣe lẹ́ẹ̀kan sí. God bless you. Have a wonderful day. Share tó bá rí pé ó wà educative. Bóyá táwọn èèyàn bá tún gbọ́, wọ́n á rí ìdí tí wọn ò ṣe fẹ́ jẹ́ kí Yorùbá nation kó lọ. Ṣé o ń get me? Ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ jẹ́ kó lọ. Wọ́n kọ̀ láwọn wà nínú Yorùbá nation náà ń sọ ń pa ẹ̀. No, ìwọ fún rẹ ò fẹ́ jẹ́ kó lọ, ò fẹ́ jẹ́ ká lọ. Tó bá ṣì wà lábẹ́ àwọn pastors tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ Nàìjíríà yẹn, pé àwọn ò fẹ́ jẹ́ kí Nàìjíríà pé tó ń sọ about one Nigeria, tó dẹ̀ ló wà nínú Yorùbá nation, ó wà nínú àwọn tó fẹ́ jẹ́ ká lọ. Lọ kí sára, ó ń deceive ara ẹ̀. Kò sẹ́ni tó ń deceive. Àwa dẹ̀ ti gbọ́n, ṣé o ń gbọ́ mi? Kò dá ká kú ikú débi pé tá a bá wá kúkú yẹn tán níbi tá a wà, ká tó wá máa regret pé àwọn tí mo fi ẹ̀mí mi lélẹ̀ fún ni. Nǹkan tí gbogbo ọ̀pọ̀ alágbára tí wọ́n fi sá sí ẹ̀yìn nìyẹn. Kò dẹ̀ yé pé wọ́n sá sẹ́yìn, wọ́n ń dúró de ọjọ́ tí gbogbo yín torí yín máa pé, tẹ máa sọ wípé no retreat, no surrender. Wà á rí pé alágbára wà. Wà á rí wípé alágbára ó wà nínú ilẹ̀ Yorùbá yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tí wọn ò tí jáde. Ẹ ṣé gan ni. Share tí ọ̀rọ̀ tá a bá sọ yìí tó bá touch mind ẹ, tí wọn náà dẹ̀ fẹ́, ó fẹ́ kí change tó wà, mo mọ̀ pé wà á share. Ò ní mú fídíò ìdání fúnra rẹ nìkan. Wà á share because we need a change. God bless you. Have a wonderful day. Tèmi tí yín tòótọ́, Babaconfirm JP.